Ẹ káàsán, madam. Ẹ káàsán, sir. Yes, ma. Orúkọ yín, ma. Sulaiman Rukayat Babayode lórúkọ mi. Yes, ma. Kí ló gbé yín dé police station Akinyele níbí bá? So ẹ ṣeun gan bẹ́ẹ̀ lábí ni. Adé gáràjì ní Ìwó road ibi tí wọ́n ti ń wọ mọ́tò Ìkọ̀tún ní Ìwó road ní Indomie building London bridge inú gáràjì gangan láti wọ mọ́tò. Pátá dé bẹ́ẹ̀ láàárọ̀ yìí èrò pọ̀ ńlẹ̀ kò sí mọ́tò ńlẹ̀. Later ṣàwọn ṣàmú onímọ́tò ilé ìdè. Mọ́tò tó kọ́kọ́ lòdì tó lọ èèyàn méjì ló gbé 2005 ìgbà tẹ́lẹ̀ ìdè ó léèyàn mẹ́ta lòun máa gbó 3000 tẹ̀lé òun máa gbà. Aṣáàdì ẹ̀wọ́ bẹ́ẹ̀ pé èrò pọ̀ ńlẹ̀ àní option àmà wọ́ náà ni. Bá ṣe wá move bó ṣe kérò tán ta move kúrò nínú garage lẹ́nìkan wá fi message lé pé kó jọ kó gba message. Ó bá ní wọ́n bá ní kó mú phone number ẹ̀ wá wọ́n á lè sọ fún wọn lè fún ẹni tó fẹ́ fún message lọ́hùn pé phone number ẹni tí wàá pèrè tí wàá gba message lọ́wọ́ ẹ̀ kò bá dúró gbà ó ló máa waste time òun. Bó bá ṣe ń fa ọ̀rọ̀ yẹn èmi kàn gbé Quran jáde ń tèmi pé mọ́tò ti move ó dẹ̀ ti wà nínú ìṣe mi tí mọ́tò bá ti move báyẹn màá gbé Quran mi màá kà màá dẹ̀ ṣàdúrà. So bí mo ṣe èmi kàn gbé Quran jáde mo kàn rí mọ́lẹ̀ mo bẹ̀rẹ̀ sí ní ka Quran mi ò gbórí sókè mọ́ rárá. Nígbà tí mo máa tajú kán mo kàn gbọ́ tí ẹnìkan wá ń béèrè lọ́wọ́ driver pé ọ̀nà bó gan-an lẹ́ ń lọ gan-an ó ní àwọn ti fẹ́ dé toll gate ẹnìkan ní aṣọ́nà Abẹ́òkúta lẹ́fẹ́ lọ gbà ni ó ṣe sọ pé bí mo ti ń ka Quran mo ń gbọ́ toll gate Abẹ́òkúta mo bá gbórí sókè kí ló ń ṣẹlẹ̀ gbórí sókè tí mo máa gbórí sókè mo bá rí signboard Akinyele Abaodo láti Ìwó road ìtòsí ilé tèmi dẹ̀ ní Akinyele torí mọ́ ní àlè mi ń gbé lábì lèmi ń gbé Akinyele Abaodo máa wo gbọ́ àyíká bẹ̀ pé ọ̀nà tí mo mọ̀ rẹ́ Akinyele Abaodo ẹ sì ń lọ sí Èkó láti Ìwó road wọ́n fi á ní kí ló ṣẹlẹ̀ ẹni alájà kan tán wà wájú náà bá fi gbé ta pọ́kọ̀ àfi kó dúró ni o ó bá ní òun máa tọ̀nù pápápá system ẹ ti change obìnrin kan tó jókòó wájú mi ìyẹn ní kí ni ìlẹ̀kẹ̀ ọwọ́ yín ṣe irú ìlẹ̀kẹ̀ wo lélẹ̀ tẹ́ mú sọ́wọ́ ká tó wí ká tó fọ̀ ó ti mú lẹ̀kẹ̀ ó ti já dànù èjìjà ìlẹ̀kẹ̀ yẹn sì kún nínú mọ́tò ó wà ńlẹ̀ níbi tó ti já náà. ẹ tó bí mélòó nínú mọ́tò yẹn mà. a pọ̀ 13 passenger ni èmi dẹ̀ lọ́mọ méjì making it 15 ẹlòmíì náà lọ́mọ méjì ó jẹ́ 17 àwọn ọmọ ìyá mẹ́ta wà ń bẹ̀ tẹ́ pé àwọn náà gbéra wọn ni èrò tó wà nínú mọ́tò yẹn 20 something ni wá tá a wà nínú mọ́tò yẹn bí gbogbo wa ṣe bọ́ọ̀lẹ̀ wa ṣe ní kò ní lọ pé kò gbọdọ̀ lọ mọ́ bá ṣe bọ́ọ̀lẹ̀ ní ẹbí mi ṣe bọ́ sáàrin títí mo bẹ̀rẹ̀ sí fi gbé ta àwọn yòókù náà bọ́ sáàrin títí wọ́n bẹ̀rẹ̀ sí fi gbé ta bá ṣe bẹ̀rẹ̀ sí dá àwọn mọ́tò tó ń lọ dúró ní ẹ dúró ìmọ̀ ara àwọn ọlọ́pàá lẹ́yìn mo ṣe bẹ̀rẹ̀ sí ṣẹ́wọ́ sáwọn ọlọ́pàá ti road safety yẹn báwọn náà ṣe bá wa ń bẹ ibi tá a sì ń fà làwọn vigilante náà kọjá làwọn náà bá dúró lẹ́nu kan àwọn vigilante ṣàfàwọ̀ wọ́n ṣàwà wá débí àwọn ọlọ́pàá dẹ̀ mú òun wọ́n gbé òun àti débí báyìí ń sìn àmọ́ kókó nǹkan tọ́lọ́pàá ń sọ wọ́n ní ká kọ statement akọ mo ní mo fẹ́ ya statement tí mo kọ torí mi ti pe lọ́ọ̀yà mi lẹ́wọ̀n mi ti bá ti kọ statement ó ní kí n send ẹ̀ so mo ní mo fẹ́ ya statement wọ́n ní kí n má yà wọn ò jẹ́ kí n ya statement. nígbà tí ẹ ní kí ló wá gbé yín ṣe yín ní Akinyele Abaodo kí ni nǹkan tó sọ. ó lóun ò mọ̀nà ni aṣẹ́ ní ò mọ̀nà ó dẹ̀ sọ pé kó ló ti dé láàárọ̀ kí ló dé tó sọ pé ò mọ̀nà tó fi ń gbé wa bọ̀ lọ́nà bí ó dẹ̀ ní driver ni wọ́n ò mọ̀nà mo ṣe pé bọ̀dá mi nìyẹn ìyẹn bá lọ síbi tá a ti wọ mọ́tò ó bá lọ bá àwọn chairman wọ́n bá wo adefil manifest. Excuse me. Inú manifest tá a wá fíìlì wọ́n máa kọ nọ́mbà driver sí wọ́n bá wo nọ́mbà tó wà bẹ́ẹ̀ wọ́n pe nọ́mbà náà ẹni tó gbé lóun wà ń bẹ́gà. ó náà wà ń bẹ́gà that means pé ọ̀tọ̀ ni nọ́mbà tí ó kọ ọ̀tọ̀ ni nọ́mbà tó fi sílẹ̀. láti ìgbà tẹ́ ti wá débì báyìí sí kí ni ìgbésẹ̀ táwọn ọlọ́pàá ti gbé. àti ẹ̀mọ́ kókó ọlọ́pàá báyìí. wọ́n ṣà ń dà wá kiri ní àmọ́ kókó wọn báyìí òun la ṣe ní ká tètè wẹ́n tá a máa sọ fún tó máa gbèjà wájà àmọ́ kókó wọn pẹ̀lú nǹkan tí ṣáà máa ń sọ sí wọn ti fẹ́ dọ̀rọ̀. ṣé nínú mọ́mì tó jókòó sẹ́gbẹ̀yìn àwọn náà wà nù mọ́tò pẹ̀lú. bẹ́ẹ̀ ni àwọn gan-an kọ́kọ́ fi gbé ta tèmi fi wòkè. ẹ káàsán madam bá a pé ẹ̀yin ò fẹ́ kọ ojú sí wa ẹ jọ báwo ni ọ̀rọ̀ yẹn ṣe ṣẹlẹ̀ mọ́. ìgbà táwọn mọ́tò láti wo road. à ń lé èkó so ó dẹ̀ mú bọ̀ nǹkan kan ní mo kàn notice ní pé ìgbà tá a mú wọn fún ní message ẹni wá béèrè contact ẹ̀. so láti ibi tó ti béèrè contact ó ṣàdá wípé òun ò gbà mọ́ kó gbẹ̀wẹ̀ still náà ara ò fún wa ríro sí nǹkan kan so a dẹ̀ move. èmi kẹ̀dẹ̀ ní yíyà àkókò ojú orin làwọn parents mi ń gbé ojú ọ̀nà yẹn la gbà kọjá ó yẹ kí n lè mọ̀ but mind mi ò sí bẹ́ẹ̀ àtọ́.
ọkàn yín ò sí ń bẹ̀ rárá kò dẹ̀ kí n ṣe pé bóyá ẹ sùn nínú mọ́tò. mi ò sùn àtọ̀ nọ́tàtọ̀ èmi náà jókòó normally tí bá ti wọ mọ́tò bẹ́ẹ̀ máa kọ́kọ́ ṣe dùn àwọn ọmọ mi tó wà lẹ́gbẹ̀ẹ́ mi mò ń sọ fún pé ṣó ti ṣe dùn àwọn ẹ̀ ó náà ló ń ṣe so mo ṣàn ṣe dùn àwọn yẹn lọ so mo parí dùn àwọn yẹn tán mo wẹ̀ ẹgbẹ́ ọ̀tún mo wẹ̀ gúúsù mo wẹ̀ pé ibo là ń wà yìí mo ṣe wá ní mo á béèrè dírẹ́fà ibo la wà ibo lẹ́ ń gbé wa lọ ó ní òun lọ sí tógèètì ojú ọ̀nà tógèètì bá ti fẹ́ dé tógèètì báwo ojú ọ̀nà bíbá yìí ò jojú ọ̀nà tógèètì èèyàn kan tó tún wá wà nínú mọ́tò tún sọ fún mi yìí pé alájà ẹ fi máa yìí sílẹ̀ ṣé bí dírẹ́fà ni tí ò bá mọ ibi tó ń gbé wa lọ kò ní máa lọ mo ní rárá o ojú ọ̀nà yìí ò jojú ọ̀nà tógèètì so bí èèyàn kan ṣe sọ̀rọ̀ lẹ́yìn ni pé àbí ojú ọ̀nà Abẹ́òkúta lẹ fẹ́ gbà ni kò dáhùn wọ́n ní driver yìí náà ń bá wí náà pé sójú ọ̀nà àjọ àná bí kò dá but actions ẹ̀ yẹn ó speak kankan mo ṣe pariwo torí ẹ̀yìn ni mo wà. nígbà tí wàá pariwo kí ni nǹkan tó sọ. ó ní ẹjẹ ń tọ̀nù ẹjọ́ ń tọ̀nù ẹjọ́ tó mo ṣe pariwo ní kò tọ̀nù o báwọn tó kù náà ṣe join mi nìyẹn bá ṣe bẹ̀rẹ̀ sí ní gbá mọ́tò nìyẹn pé kó má tọ̀n kó dúró. nígbà tí wàá sọ̀kalẹ̀ àdúgbò bo ni ẹ ti padà bá ara yín. Abodo níjọba àbílẹ̀ Akínyẹlé ń bí báyìí. èmi ò sẹ mọ bí wọ́n ṣà ní Abodo so kọ́sọ̀gùn àwọn fìgìláńtì kan wà láàárín yẹn àwọn fìgìláńtì yẹn náà wá jáde sí wa àtàwọn tó ń lọ asáré bọ́ sí títí àwọn raise alarm gbogbo wọn ṣàdúró èèyàn kan ló wá ń sọ pé ẹwọ ọwọ́ ìlẹ̀kẹ̀ nìyẹn lọ́wọ́ ẹ má súnmọ́ ìlẹ̀kẹ̀ nìyẹn lọ́wọ́ ẹ àti ẹ̀mọ́ ipò ti já létà náà ṣẹ̀ wá rí pieces àwọn ìlẹ̀kẹ̀ yẹn nínú mọ́tò ó ti sáré jálẹ̀kẹ̀ yẹn dànù. àwọn fìgìláńtì yẹn wá kó wá sínú mọ́tò. ṣùgbọ́n gbà tẹ́ fi máa wọ mọ́tò ẹ̀ ṣàkíyèsí bóyá lẹ̀kẹ̀ wà lọ́wọ́ àbí kò sílẹ̀. notice anything o notice anything. gáràjì lẹ́dẹ̀ sí wọ mọ́tò gáràjì bo ní Ìwó road. mi ò mọ abẹ́ bridge wọ́n ní ojú ọ̀nà yẹn tí wọ́n bá ń lọ sí tí wọ́n bá ń bọ̀ wá sí ọ̀nà ọjọ́ the other side ni o. àwọn mọ́tò níbi Ẹgbẹ́dá garage níbi wọ́n kunbẹ̀ ní kíní Indomie báyìí. ṣé ti wá ṣègbìyànjú láti jẹ́ pé kẹ́tì ẹ̀ yọjú sí gáràjì yẹn pé mọ́tò tẹ wọ́n gáràjì kan báyìí báyìí. àwọn èèyàn wa ó ti pe àwọn fámìlì ẹ̀ so wọ́n ti lọ sí gáràjì yẹn àwọn náà lọ fọlọ́pàá gbé àwọn chairman gáràjì yẹn so àwọn chairman yẹn ti wá síbí báyìí bó tí nǹkan tó ń jẹ́ ká mọ̀ ní pé nọ́mbà tó fi sílẹ̀ gan ọ̀tọ̀ lẹni tó gbé kọ́ yẹn ọ̀tọ̀ lẹni tó gbé kọ́ àwọn gáràjì yẹn wọ́n fẹ́ máa protect ẹ̀. bí ìgbà tó jẹ́ pé àwọn gan jọ mọ̀ sí. wọ́n fẹ́ jẹ́ kí gáràjì títí wọ́n báyìí because ẹnìkan ti sọ pé wọ́n máa ti gáràjì yẹn ni nínú àwọn tajìjọ wọn à ń bẹ̀ bóyá àwọn fámìlì ẹ̀ ló jẹ́ kí ni ó ní pé òun ò ní gbà wọ́n máa ti gáràjì because wọn kàn lè máa hàlá anyhow mọ́tò kó kàn máa pààkì èrò nínú gáràjì bàbá yẹn náà dẹ̀ ń prove pé òun ò débẹ̀ yẹn rí the first time tó kọ́kọ́ máa kéwò ń bẹ̀ yẹn nìyí so wọn ò ṣe necessary thing tó yẹ kán máa ṣe nínú gáràjì àwọn kan àsìkò ọdún pé kó wọlé kó gbèrò kó dẹ̀ tètè máa lọ kó lè fáwọn ní settlement tí wọn làwọn wà fà. ẹ kú àkóyọ Ọlọ́run ẹ ká san máa ìyá wa ẹ̀yin náà wà nínú ọkọ̀ báwo ló ṣe ṣẹlẹ̀ gan. bó ṣe ṣẹlẹ̀ ni pé àwọn ọ̀nà mọ́tò ní abẹ́ bíríìjì Ìwó road ní nǹkan bí after 11 ṣáàbí 8 minutes after 11 ni mọ́tò wá sí so mọ́tò tó wà ń bẹ̀ gan tó kọ́ lòdì gan 225 ló gbèrò òun gangan méjì wọ́n dẹ̀ gbé òun gan yìí ló gbé mẹ́ta 3,000 ló dẹ̀ gbà ní ọwọ́ wa tá a ṣe sí bá a ṣe á sí yẹn a ṣàṣún pápá ó ń lọ nísàdí kó padà sẹ́yìn kó gba bí abẹ́ bíríìjì àbí kó gba orí bíríìjì ó ṣàn lọ straight mania bó la ṣe ń rìn yìí bó la lọ ẹni tó jókòó lẹ́gbẹ̀ẹ́ mo ní bó la bó la ṣe ń rìn lọ yìí wà ní bóyá Abẹ́òkúta ló fẹ́ rìn pé torí ó dọ̀pù wà ní ọ̀nà Èkó ó tán nǹkan rí mọ nìyẹn ẹnì kankan wo rí nǹkan kan sọ mọ́ àárín nǹkan kan sọ mọ́ so títí tó fi wá dé Abodo ní Ọ̀yọ́ road níjọba Akínyẹlé ń bí báyìí kí ni nǹkan tí ẹ wá fẹ́ kí ìjọba ṣe fún yín lórí ọ̀rọ̀ yìí torí nínú ọ̀rọ̀ tí ara àwọn tó jẹ́ olùkú yín tẹ́jọ wà nínú mọ́tò sọ wọ́n náwọn rí bí ìgbà yẹn pé àwọn ọlọ́pàá ti fẹ́ máa dáwọ́ bo ọ̀rọ̀ yìí ni kí ni nǹkan tẹ́ fẹ́. níta fẹ́ ni pé kí wọ́n bá ní ṣe àmójútó láti jẹ́ wípé irú gáràjì yẹn gangan wọ́n kàn jẹ́ pé mọ́tò ó kàn máa wọlé ẹni àwọ̀ láti máa kérò ẹni àwọ̀ tí ó kàn máa lọ kó wọn dà sí igbó tí ò ní pé kíní àmójútó wà kápẹ́ àwọn tó wà níbẹ̀ náà tó jẹ́ gẹ́gẹ́ bí chairman náà kí wọ́n ní àmójútó pé kì í ṣe pé wọ́n kàn máa lo lóòdù ẹni mọ́tò tí wọ́n mọ iná náà tẹ̀. so ìrànlọ́wọ́ tá a fẹ́ nìyẹn torí àwádìí ìsìn Ọlọ́run tí kò wá yọ àtúnmẹ́lòmíì tó ń bọ̀ o
Ọlọ́run mọ̀ kó wa yọ. Ẹ ṣeun gan.